lónìí lórí Arambara a ó máa fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Ògúnnágbòǹgbò tí ń dátọ́ lẹ́nu gbìn oníṣẹ̀ṣe kan Àràbà Ifáyẹmí Ẹlẹ́bùúbọn. Ọdún ìbejì náà kò gbẹ̀yìn, bẹ́ẹ̀ sì ni ìbéèrè márùn náà ń bọ̀ láti kásẹ̀ ètò tòní ńlẹ̀. Bẹ́ẹ̀ ni Arambara náà ni. Ẹ ǹlẹ́ o ẹ̀yin èèyàn wa, ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò Arambara fún tòní. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, ètò yìí ní ètò kan pàtàkì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé tó sì mú àwọn tó ń lo ẹ̀bùn àtinúdá wọn láti gbé Yorùbá lárugẹ wá sí ojú ìwòran yín. Túndé Ọládìméjì lórúkọ mi, èmi náà sì ni awakọ̀ yín lórí ètò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀. Mo sì ń kàn sí yín lónìí láti ilé bàbá wa Ifáyẹmí Ẹlẹ́bùúbọn ní ìlú Òṣogbo. Nígbà lórí ètò Arambara, ẹ jẹ́ ká darapọ̀ mọ́ ikọ̀ pàtàkì nínú àwọn tó ń gbé àṣà Yorùbá lárugẹ káàkiri àgbáńlá ayé. Bàbá wa Olóyè Ifáyẹmí Ẹlẹ́bùúbọn, Àràbà ìlú Òṣogbo. Ó yá. Èèyàn wá o, ará ilé ènìyàn ṣòro, èèyàn wá lọ́ba àgùnmúlẹ̀ o. Èèyàn wá, èèyàn ṣòro. Ọmọ ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni bàbá Àràbà Ifáyẹmí Ẹlẹ́bùúbọn, àti pé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tó ń gbé Yorùbá níyì káàkiri àgbáyé tó jẹ́ ọmọ káàárọ̀ òjìrè, ọ̀kan pàtàkì ni Àràbà Ifáyẹmí Ẹlẹ́bùúbọn. Onílé apá ọ̀tún òfojú re wo ni, bẹ́ẹ̀ ni ìmọ̀ràn kàní tó sì ń gbà. Ìgbà tó ń fẹ́ lóyún tèmi, ó wá jẹ́ pé wọ́n ní ìṣòro. Ìgbà míì kan lóyún kó bàjẹ́, ìgbà míì kan bímọ kọ́mọ kú. Ìgbà tó ti ẹ̀dẹ̀ kan wọn àròyún nímọ́. Eléyìí mú kí wọ́n máa ṣe àjò egbòogi. Ṣùgbọ́n nígbà tó dijọ́ kan wọ́n dá Ifá wá sọ wípé kí ìyá mi má lo egbòogi kankan mọ́, wípé ọmọkùnrin ló ń bọ̀, pé ọmọkùnrin tí yóò bí yóò jẹ́ olókìkí, wípé kó máa lọ sí odò Ọ̀ṣun láti máa lọ gbàgbó lọ́jọ́ márùn-ún. Wọ́n wá lọ ṣe eléyìí. Àgbo Ọ̀ṣun yìí ni wọ́n mu tí wọ́n fi lóyún mi. Inú oyún náà ni mo wà tí Ifá tó fi sọ wípé ọmọkùnrin lọmọ tó ń bọ̀ yìí o, babaláwo sì ni. Wọ́n á gbórúkọ rẹ̀ káàkiri ayé. Ìgbà tí wọ́n bí mi, ọjọ́ kẹta tí wọ́n máa ń dá ẹsẹ̀ ń tayé, ibẹ̀ ni wọ́n ti rí orúkọ tó bá yẹ mí yóò yẹ Fá, tó bá yẹ Fá yóò yẹ mí, gẹ́rẹ́rẹ́ ni mọ̀rìwò ń yẹ mọ́lẹ̀. Ọ̀nà ṣe ń pè mí ní Ifáyẹmí. Ṣùgbọ́n àwọn nǹkan tó rọ̀ mọ́ tó ń ṣe bí mi torí pé àgbo Ọ̀ṣun, omi Ọ̀ṣun ni wọ́n mu. Ọ̀nà ṣe ń pè mí ní Ọ̀ṣun dàgbònù. Lásọ̀rẹ́ ọ̀wọ́n omi là ń lè sun omi, ọ̀wọ́n oúnjẹ. Ṣé àwọn àgbà bọ̀ wọ́n ní ọmọ tí yóò bá jẹ́ àṣàmú àti kékeré ni yóò ti máa ṣẹnu ṣámúṣámú? Gbogbo ayé ti kásẹ̀ kan rọ̀, ọmọ aráyé ń ṣekú wọ́n ń ṣẹyẹ. Ọmọ ọdún 4 ni mo wà tí bàbá mi ti ń kọ́ mi ní gbogbo àwọn nǹkan wọ̀nyí, torí pé àgbà ti dé. Gbogbo ìgbà ni wọ́n máa ń sọ pé a lè sọ pé yóò yà kó pẹ́. Wọ́n ti mú ẹni tó yẹ pé táwọn bá lọ bí àgbáre, ẹni tí màá máa kọ́ Ifá lọ́dọ̀ rẹ̀. Ǹjẹ́ kò ní jẹ́ ohun ìyàlẹ́nu pé Àràbà Ifáyẹmí Ẹlẹ́bùúbọn kì í ṣe babaláwo nìkan? Bàbá ṣàlàyé ìbáṣepọ̀ tó wà láàrin àwọn àti àwọn ògbóǹtagì ìlúmọ̀ọ́ká eléré orí ìtàgé bíi olóògbé Dúró Ládìípọ̀, olóògbé Olúbáyà, ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ní èyí tó ṣokùnfà bí àwọn náà ti di ògbóǹtagì òǹkọ̀tàn àti òṣèré lónìí. Àwúrèdè iná ọmọ aráyé fi lọ́gbọ́n nú tí wọ́n fọgbọ́n wọn sínú ara wọn. Àwọn Dúró Ládìípọ̀, Olúbáyà, Wọlé Ṣóyínká àti gbogbo àwọn tí wọ́n tara gìrì sí àṣà àti ìṣèǹgbà náà, àwọn ni wọ́n dá Mbàrí Mbáyọ̀ sílẹ̀. Èèbó Olúbáyà tá à ń sọ yìí, ó jẹ́ èèbó kan tó máa ń ṣe ìwádìí gbogbo nǹkan ilẹ̀ Yorùbá. Ọdún ìbílẹ̀ tá a bá ń ṣe, ó máa ń wá síbẹ̀, ó sì máa ń wá sí ilé ọ̀gá mi. Ibí yìí ló ti bá mi pàdé. Ó sì gbà mí nímọ̀ràn pé kí n wá máa ṣiṣẹ́ ní Mbàrí Mbáyọ̀.
ṣùgbọ́n ọ̀gá mi tí mo wà lọ́dọ̀ ẹ̀ wọn ò tí ì fún mi ní yọ̀ǹda. Wọ́n ní kí n ní sùúrù. Ìgbà tó pẹ́ mo gba yọ̀ǹda. Báyìí ni mo ṣe bẹ̀rẹ̀ sí báwọn ṣiṣẹ́ ní Mbàrí. Bàbá fẹ́ ṣe aré, mo máa bi mí léèrè pé kí ni odù Ifá wí nípa aré tá a fẹ́ ṣe. Irú orin wo ni wọ́n máa ń kọ tí wọ́n bá fẹ́ joyè, tí wọ́n bá fẹ́ ṣòkú. Báwo ni wọ́n ṣe máa ń fìyàn joyè nílẹ̀ Yorùbá. Gbogbo àwọn nǹkan wọ̀nyí á jọ jókòó àti Dúróládépọ̀ àti Olúbáyà. Gbogbo àwọn ìwádìí tó bá jẹ́ orin, tó bá jẹ́ oríkì, tó bá jẹ́ ọfọ̀, èmi máa ń fún wọn. Ibi ilé mi náà ti bẹ̀rẹ̀ sí rí òye pé ó mọ̀ yẹ kémi náà mọ àwọn nǹkan wọ̀nyí ṣe. Ibẹ̀ lèmi náà ti bẹ̀rẹ̀ sí máa kọ àwọn aré. Wọ́n fẹ́ lọ́rọ̀ ẹni ò yan lé, wọ́n fẹ́ kọ́lé. Ìpọ́nrí àtàrí àkúnlẹ̀yàn ohun àdáyébá. Yàtọ̀ sí eléyìí, bàbá ti kọ ọ̀pọ̀lọpọ̀ ìwé, wọ́n tún jẹ́ akéwì àtàtà àti olórin tí wọ́n sì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwo orin jáde. Kọ̀kọ̀ tí wọ́n ó mọ̀ púpọ̀ kankan ilé mọ́. Àwọn ìwé tí mo ti kọ àti rẹ́kọ̀dù tí mo ti ṣe ó pọ̀ gan-an. Ìwé tí mo ti kọ ní ìsìn torí mo ní àǹfààní ní ọdún 1981 láti lọ sí San Francisco State University. Wọ́n pè mí pé kí wọ́n á dá wọn lẹ́kọ̀ọ́. Ọdún kan ni wọ́n máa ń fún mi. Ìbárẹ̀ ti lò bí oṣù 6-8 wọ́n á ní kí n lọ lé kí n tún padà. Tí n bá ti ń lọ, àwọn tá à ń jọ ń ṣe àjọrò àwọn ọmọ iléèwé máa ń bi mí léèrè pé bàbá kí ni ẹ fi sílẹ̀ fún wa, kí ni àwọn ọmọ rí yẹ̀wò. Eléyìí ló jẹ́ kí n wá jókòó láti máa kọ àwọn ìwé. Gbogbo àwọn kókó tá a ti sọ̀rọ̀ lé lórí mo wá bẹ̀rẹ̀ sí kọ̀wé lé wọn lórí. Mo kọ Apẹ̀tẹ̀bí, Wife of Ọ̀rúnmìlà, Adventures of Ọbàtálá 1 and 2, Ifá, Poetry, Healing Power of the Sacrifice, Ifá Custodian of Destiny, The Invisible Power of Metaphysical World. Àwọn ìwé mi tó jẹ́ Yorùbá. Nígbà tí mo pé 60 ọdún, mo kọ àwọn ewì tí mo pè ní 60 ewì, 60 àjọ̀dún oríkádún. Mo kọ ìkan náà tí mo pè ní ìrìn àjò ẹ̀dá. Àwọn ewì yìí ní gbogbo ìlú tí mò ń lọ, ní New York ni o, Washington ni o, ibikíbi tí n bá ti dé tí ewì bá ti sọ sí mi nínú, màá kọ sílẹ̀, màá kọ ìlú, màá sì kọ ọjọ́ tí ewì náà wáyé. Mo wá kó pọ̀, mo pè ní ìrìn àjò ẹ̀dá. Àwọn ìwé tí mò ń kọ lọ́wọ́ ní ìsìn òun ni Healing Power of the Prayer. Agbára tó wà nínú ìwúre àdúrà òun ni mò ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ báyìí. Àwọn rẹ́kọ̀dù tí mo ti ṣe pọ̀, lára wọn ni Ènìyàn Wọ́n, òdìkejì rẹ̀ ní Èjìrẹ́ Ará Àsokùn, Ẹ Má Jáyà Kú, Ta lọ́mẹni tí ó wọ̀nà, Èpè Ẹnu Wọn. Gbogbo àwọn rẹ́kọ̀dù tí mo àwa ń gbìyànjú láti tún máa ṣe wọ́n sí aláwòrán báyìí. Ó jẹ́ àbálọ àbábọ̀. Ìpọ́nrí àtàrí àkúnlẹ̀yàn ohun àdáyébá. Ọ̀run bẹ̀bẹ̀ tí bẹ̀rí ẹ̀dá o, bẹ̀rí mi ò kí n dolówó, bẹ̀rí mi ò kí n dolíre gbogbo. Ọ̀run bẹ̀bẹ̀ tí bẹ̀rí ẹ̀dá o, bẹ̀rí mi. Yorùbá bọ̀ wọ́n ní àgbà kì í wà lọ́jà kó yọ ọmọ tuntun wọ̀. Bàbá nínú akitiyan wọn láti rí wípé àṣà àti ìṣe Yorùbá kò di ohun ìgbàgbé láwùjọ, pàápàá jùlọ òye nípa Ifá, ṣe àgbékalẹ̀ eré orí ìtàgé Yorùbá pọ́nbélé ọlọ́sọ̀ọ̀sẹ̀ kan tí àkọlé rẹ̀ ń jẹ́ Ifá Olókun Asọ̀rọ̀dayọ̀, nínú èyí tí bàbá ti ń fi pàtàkì Ifá sí ìṣẹ̀ṣe Yorùbá hàn.
tá a bá wà láwùjọ táwọn èèyàn bá ń ṣe àkàwé nǹkan wọ́n lè mú àfiwé nínú bíbélì wọ́n lè sọ àyọlò láti inú kùránì kò wá sẹ́ni tó mọ nǹkan nípa odù Ifá bàbá tiwọn. ilé ìwà jẹ mí lógún pé báwo la ṣe lè fi yé àwọn èèyàn wọ̀nyí kán mọ̀ yìí pé nǹkan tó dáa náà wà Ifá ni tiwa níbí ilẹ̀ Yorùbá. wọ́n fún ọ ní kùránì ní Arab wọ́n fún Ísírẹ́lì ní bíbélì bó ṣe wo Olódùmarè ló ṣe. ilé yìí ló jẹ́ kí n wá jókòó tí mo fi kọ Ifá Olókun Asọ̀rọ̀dayọ̀. kí Ifá Olókun Asọ̀rọ̀dayọ̀ tó ṣeé ṣe ó pẹ́ púpọ̀ torí nígbà tá a kọ́ àwọn tí wọ́n máa ń jókòó lé tí wọ́n bá fẹ́ ṣètò kan wọ́n ní ọjọ́ kan tí wọ́n máa ń jókòó pé ètò tuntun tá a fẹ́ máa ṣe ni o àwọn tó ta kò pọ̀ pé ẹ̀ máa ṣe Ifá ti jẹ́ kò ní túmọ̀ nígbà tó dẹ̀ kan àwa àkọsílẹ̀ àwa àti tá a bá fún wọn ní kíní wà láwọn ò rí tá a bá ti fẹ́ pàtó wá dijọ́ kan olóyè Yẹmí Fáròǹbí ó wá rí mi ó ní wọ́n ń sọ̀rọ̀ nípa program tuntun tí mo fẹ́ gbé wá sí kí ló dé tá à ń ṣe mọ́ àpè láǹṣe wọn ò gbà mí wá láwọn ò rí ó ní nǹkan tí wọ́n ṣe ni pé ó ní kí n lọ kọ ìmí kí n mú wá fún un ó ní tí wọ́n bá sọ pé èèyàn pọ̀ lọ́dún kí n rí pé òun ni mo fi lé lọ́wọ́ ẹ̀ kí n má fún akọ̀wé òun kí n má fún yàn kí wọ́n á fi yòókù lẹ̀ fún un mo bá tó kọ ìmí bá lọ gbé fún Yẹmí Fáròǹbí ìgbà tí mo débẹ̀ wọ́n ní wọ́n ń ṣèpàdé lọ èèyàn pọ̀ lọ mo ti mọ̀ bẹ́ẹ̀ màá jókòó ó tún ṣe akọ̀wé tún ní wọ́n pẹ́ wọn tó ṣetán mo lémi náà ti mọ̀ bẹ́ẹ̀ nígbà ń bá ṣetán wọ́n ṣàyọjú ìgbà tó dẹ̀ kọ́ kàn sílẹ̀kùn ni ló bá rí onímọ̀ bọ̀ mo sì gbélé lọ́nu àti mo gbélé lọ ó ní fi yòókù lẹ̀ fún un nígbà tí wọ́n dé ibi tí wọ́n ti máa ṣe ìpàdé wọ́n bá tó tẹ́ ẹ lẹ̀ pé program tá a fẹ́ máa ṣe nìyẹn àwọn tó ta kó ẹ̀yìn kí lẹ ṣe máa ṣe kò ní túmọ̀ kò dá kankan bó láti ẹ̀ tí rówó ṣe mọ oríṣiríṣi nǹkan tí kálukú ọmọ Yẹmí bá ní tóun sọ ní kódà gbogbo ń tẹ́ wí la gbọ́n ṣe rí 13 episode yìí ẹ jẹ́ kan sí ẹ jẹ́ ká wá fi sílẹ̀ fún àwọn olùwòran tí àwọn olùwòran bá ti fẹ́ràn rẹ̀ kí wọ́n ṣe mí ṣùgbọ́n tí wọ́n bá ti fẹ́ràn rẹ̀ tẹ́ bá ti ṣe 13 kó dúró síbẹ̀ kó parí síbẹ̀ ní bá ránṣẹ́ wá bá mi pé tán wọ́n ti gbà wọn wọ́n ní kí a ṣe Ifá Olókun mo bá ké sí àwọn èèyàn mi jọ a bá bẹ̀rẹ̀ sí rìkọ́ọ̀dù nígbà tá a parí rẹ̀ báwọn sì sọ fún mi wípé mẹ́tàlá náà ni ó ní mẹ́tàlá náà tiẹ̀ dá tẹ́ bá tọ́jú ẹ̀ ìjọ́kíjọ́ tí Yẹmí Ẹlẹ́bùbọn bá kú wọ́n mọ̀ sọ pé Yẹmí Ẹlẹ́bùbọn nǹkan tó ṣe nì wọ́n máa fi hàn ó ti dá a bá nù. Susan Wenger Àdùnní Olórìṣà ó wá ní exhibition kan ìfihàn ní Lomé ló wá bá mi pé kí n jọ̀wọ́ kí n bá wọn fún mọ́tò mi kó àwọn ère táwọn fẹ́ fi ṣe ìfihàn ní Lomé làbá gbé ká làbá lọ òun wọ bàálù ó lọ sí Lomé àwa wọ ká àwa wà ní Lomé àlò bí ọ̀sẹ̀ méjì lọ tàtà dé níjọ́ tá a dé báyìí ìyàwó mi bá ń sọ fún mi wípé ó di ẹ̀mẹ́ta tí wọ́n ti ránṣẹ́ wá láti Ìbàdàn wọ́n ti ń ṣe program Ifá Olókun wọ́n sì ní program yẹn ò gbọ́dọ̀ dúró kí n tètè tó máa wá ìmí ìta bá rìkọ́ọ̀dù sílẹ̀ mi wọ́n ní 13 náà ṣe wọ́n ní bòdújọ́ kejì má gbé mọ́tò bá lọ sí Ìbàdàn mo ṣe dé Ìbàdàn báyìí gbogbo àwọn ọ̀gá yẹn ní bá ń bẹ̀rẹ̀ sí ní ń dìde ní ń kí mi Yẹmí mọ̀ bọ̀ mọ̀ bíbí iṣẹ́ gan lẹ́ mọ̀ ṣe ṣẹlẹ̀ ṣe o kí ni àtọ̀gá àtọmọ gbogbo wọn wọ́n ní program yẹn ò gbọ́dọ̀ dúró ìyá tó tètè kẹ lọ tún mọ̀ kọ̀ míì kódà wọ́n ní ìpè tí àwọn gbà lẹ́tà tí àwọn gbà níbo lẹ ti fi eléyìí sí wọ́n ní kódà kò gbọ́dọ̀ mo ṣe tó padà wálé nù a ṣe tó 500 episode kó tó di pé a fẹ̀yìn rẹ̀ tì. ìwà làpò yàrá gbé wà rẹ ẹni tó
àwọn àgbàbọ̀ wọn ní tẹ́nítẹ́nì tàkísà ní tààtàn. Bàbá tẹ̀síwájú lórí àwọn ìdí tó fi yẹ ká máa gbé àṣà iṣẹ́ àti èdè wa lárugẹ níbikíbi tó wù ká lè wà ní orílẹ̀-èdè àgbáyé torí pé odò tó bá gbàgbé orísun rẹ̀ dandan ni kó gbẹ. yàrá gbé wà rẹ o ìwà làpò yàrá gbé wà rẹ. ní ẹ̀ǹgbà tí gbogbo àwọn èèyàn rí i pé kò síbòmí torí pé orílẹ̀-èdè tí ò bá máa ṣe tiẹ̀ ìṣe níṣe ni ó máa ṣe ìwà oníwà ni ó máa wù kò yẹ kí nǹkan ti ẹni kó lè tini lójú. Wọ́n ti rí i pé àwọn ti sún àwọn kàngiri tẹ́ ẹ bá àwọn tá à ń bá gbé ní Amẹ́ríkà níbi tí mò ń gbé lọ India tí wọ́n bá bí síbẹ̀ yóò gbọ́ èdè India. Àwọn Ṣáínì tá a jọ wà ní Ifáfitì ọmọ wọn ibẹ̀ wọ́n bí sí ó sì gbogbo bá ń lọ pẹ̀lú èdè pẹ̀lú àṣà pẹ̀lú ìṣe wọn ni àwa nìkan la máa ń tijú. Ṣùgbọ́n ní ìsìn àwọn náà ti wá rí i pé kò sí ọ̀nà míì mọ́ àfi ká padà. ẹ jẹ́ ká ṣe é bí wọ́n ti ń ṣe é kó lè bá a rí bó ti yẹ kó rí. Àwọn bàbá wa gbàgbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló wà nínú Ifá. ó ṣe pàtàkì. Ifá ṣe pàtàkì púpọ̀ kò sí nǹkan kan téèyàn ṣe láyé tí Ifá ò ní nípa ń bẹ̀. Tá a bá bímọ Ifá ni wọ́n dá tóbìnrin ọ̀rọ̀ mọ bí Ifá ni wọ́n dá tó bá fẹ́ joyè Ifá ni wọ́n fi jẹ tó bá dá ọjà sílẹ̀ Ifá ni wọ́n fi tẹ̀ Ifá ni wọ́n fi tẹ̀lú. Kò sí nǹkan kan téèyàn ṣe tí wọn ò ní dá Ifá sí. Eléyìí ni Olódùmarè rán sí àwọn èèyàn dúdú àwọn ilẹ̀ Yorùbá. Ifá tá à ń wí ọ̀rọ̀ ẹnu Olódùmarè ni. Ọ̀rúnmìlà òun ni ó mú Ifá wá ọgbọ́n ìmọ̀ tó Olódùmarè fún Ọ̀rúnmìlà nífá kò sí nǹkan tí Ifá ò fà. Tẹ́ bá yẹnu Ifá wò ẹ rí sáyẹ́ǹsì ńbẹ̀ ẹ rí history ńbẹ̀ ẹ rí literature ńbẹ̀ ẹ rí healing ńbẹ̀ ìwòsàn gbogbo èyí ló wà nínú Ifá. ẹ jẹ́ ká ṣe é bí wọ́n ti ń ṣe é kó lè bá a rí bó ti yẹ kó rí. tó ẹ̀yin èèyàn wa wọ́n ní ó di kọ́ńbẹ́ẹ̀nù bí òyìnbó fẹnu ọkọ̀ sọlẹ̀ ilé ń tó lọ lórí Àràǹbarà tòní ṣùgbọ́n ká tó máa lọ gẹ́gẹ́ bí ìṣe wa má gbàgbé láti darapọ̀ mọ́ wa lórí Facebook kẹ́sì fẹ́ràn Àràǹbarà bẹ́ẹ̀ sì ni lè máa tẹ̀lé wa lórí Twitter kájọ mọ̀ bó ṣe ń lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ẹni tá a ṣe lóore tí ò bá dúpẹ́ wọn ní bígbà tí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ́nà ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Smart Alabi ti Alabi Couture àwọn ni wọ́n ń ṣe aṣọ àràmọ̀ndà tafẹ́ńdà tó wà lórí ètò Àràǹbarà láti ilé bàbá wa Ifáyẹmí Ẹlẹ́bùbọn ní ìlú Òṣogbo Túndé Ọládìméjì ló ń kí lórí ètò tòní wípé àlámàdá ò dáràn Àràǹbarà. wéèlè ṣíṣe wa labalábá tó fi ra rẹ̀ wẹ́yẹ wéèlè ṣíṣe labalábá fi ra rẹ̀ wẹ́yẹ wéèlè ṣíṣe ẹni tó wá fi ra rẹ̀ wé wa wéèlè ṣíṣe wa labalábá tó fi ra rẹ̀ wẹ́ràn wéèlè ṣíṣe.